tó bá jẹ́ àlejò nínú ìlú yìí wọ́n máa lọ ẹ̀yẹ ìwò náà ní story of his legacy. ọmọ ọmọlú mi náà ọmọ ṣe rí ẹ̀yà lọ bẹ̀ ká lọ wò. Thank you. àwọn ìgbà òkè wọn ti bọ̀. Ètò oúnjẹ ìbílẹ̀ wa iyán ni ẹ̀kọ́ ẹ̀dá ni àmàlà ni èkuru ni àti gbogbo oúnjẹ ya máa ń jẹ nílẹ̀ gbóná àwọn ọbẹ̀ ìsápá elégédé ọbẹ̀ kan ni mọ̀nímọ̀ní gbogbo ọbẹ̀ ń ti à ń lẹ̀ bàbá mi ológun ìjọ Ògúndélé pé ẹ̀ẹ́dẹ̀ lóògì ẹ̀sùn. ẹ jẹ́ kí ẹ displace àkéré ìlẹ̀kẹ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀. Please subscribe.